Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ní tí a bá ti jí, ọgbọ́n yìí náà ni a fẹ́ máa kọ́ra wa. Gẹ́gẹ́ bí a ti ń sọ fúnra wa pé ẹni bá ń ṣe iyèméjì, wọ́n ní ẹranko tó ṣe iyèméjì, òun ló di oúnjẹ fún ọlọ́dẹ. Ẹni bá ti ń ṣe iyèméjì ò lè rí nǹkan gbà. Doubting Thomas kò lè rí nǹkan gbà. Èyí tí ẹ̀ ń wò lójú àwòrán wa yìí, òun ni àwọn irinṣẹ́ méjì tí wọ́n ṣiṣẹ́ fún ọmọ SS púpọ̀. Ìkan wà fún tí a bá fẹ́ jẹ́ kí crisis ọmọ yẹn kó lọ pátápátá. Bí ìtẹ́rí tí mo mú dání, òun là ń pè ní àràbà pàǹpólá. Àràbà pàǹpólá yìí ó ṣiṣẹ́ púpọ̀ fún ọmọ sickle cell àti àwọn nǹkan tí a tún fi kún. Èyí tí mo wá ń lọ ńbẹ̀ gẹ́gẹ́ bí àwọn tí Ọlọ́run ti ní kí wọ́n reach out sí mi lórí ọmọ SS, báwọn fẹ́ kí ẹ̀jẹ̀ change. Àwọn ò doubt Ọlọ́run pé kò sí ní tọ́lọ́run ò lè ṣe. Òun ni èyí tẹ́ ń wò lọ́wọ́ mi tí mo ti fi hàn wá tẹ́lẹ̀ tá ń pè ní ṣìgò. Ṣìgò ni a máa ń lò fún tá bá fẹ́ yí ẹ̀jẹ̀ padà. Tó já sí pé Ọlọ́run sì máa ń lò ní sábàbí dáadáa. Torí pé ṣìgò yìí nínú àwọn àrà tó wà lára ẹ̀ ni pé òun náà máa ń change colour. Tẹ́ bá pa èpo ara ṣìgò, tẹ́ bá wo igi ṣìgò báyìí, tó bá kọ́kọ́ mú dúdú jáde, á kọ́kọ́ mú funfun wá. Tẹ́ bá máa tú ṣẹ́jú wò lẹ́ẹ̀kejì, á ti sọ di dúdú. Tẹ́ bá máa yẹ wò lẹ́ẹ̀kejì, á ti sọ di aláwọ̀ ewé. Bí ó ṣe wá máa yí nìyẹn. Ṣìgò àti ọ̀pọ̀lọpọ̀ ìgbín bí ìgbín apẹ̀rẹ̀ kan la máa ń lò tá bá fẹ́ yí ẹ̀jẹ̀ padà. Ọlọ́run sì máa ń lò ní sábàbí dáadáa. Ìwọ tó bá ń doubt, ìwọ ló mọ̀. Ìwọ tó bá ní kò lè ṣe é ṣe, ìwọ ló mọ̀. Torí pé Yorùbá ní àìrìn jìnnà láì rábùkẹ́ ọ̀kẹ́rẹ́. Dánwò sì ló bí ìyá ọ̀kẹ́rẹ́. Àwọn tí wọ́n fẹ́ dánwò ni wọ́n fẹ́ mọ ìyẹ́ Ọlọ́run. Iṣẹ́ wọn ti bẹ̀rẹ̀ báyìí torí pé a ti kò sí iṣẹ́ wọn. Káwọn náà wá mọ pàápàá tí Ọlọ́run ọba àlekè ọlá ń ṣe níṣẹ́ nínú àwọn òògùn, nínú àwọn nǹkan yìí, àwọn ló kù báyìí. Ìwọ tí wọ́n náà ò bá doubt Ọlọ́run, pé Ọlọ́run kò sí ní tọ́lọ́run ò lè ṣe, kò sí ní tọ́lọ́run ò sì lè fi àwọn ẹrú ẹ̀ ṣe. Ìwọ náà DM àwọn ọmọ rẹ tí ń pariwo ara apá ríro, ẹsẹ̀ ríro, ìdí ríro, tẹ́ wá náwó lé lójú ẹ lójoojúmọ́ yìí. Pẹ̀lú ògo Ọlọ́run, ẹ sì rí àlàáfíà tí ó gbé ìgbé ayé ìrọ̀rùn pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.